ẹ gbà mí ọmọ Nàìjíríà, ẹ gbà mí o. Àwọn community ló pè mí, á ní àwọn aláǹfààní àwọn òfẹ́fẹ́ ṣe nísàlẹ̀ kókò. Ebi ìbá sì fi ìṣẹ̀ṣe kalẹ̀ àwọn wàásù lèmi níná. Ilé rẹ̀ tó ń sọ yẹn báyìí nísìn ẹgbẹ́ mosque nílé rẹ̀ wà o, àjìnà síra wa o. Nǹkan bíi after 7 sí to 8 ní ìyá yẹn bẹ̀rẹ̀ sí ní jóná. Àwa tá a wà mosque gbogbo àwọn tá a bẹ̀rẹ̀ Muslim ni wa. Àwa la bẹ̀rẹ̀ sí ní wọ́n kàn fi omi pa iná yẹn kó tó di wípé àwọn panápaná tó dé. Náà tó yẹ kí Muslim bá wá jóná rẹ̀ ló bá jó ilé rẹ̀ ní sí àtúmọ̀ bá pa iná ilé rẹ̀ ni. Ìyá oníṣẹ̀ṣe yìí sọ wípé àwọn àáfàá dáná sun ilé àwọn nísàlẹ̀ kókò ní ìlú Ìlọrin. Wọ́n ní bí àwọn bá ti lè fi ìṣẹ̀ṣe àwọn sílẹ̀. Mo fẹ́ jẹ́ kẹ́ bá mi share fídíò yìí. Ṣé bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ náà rí? A gbọ́ díẹ̀ nísìnyí. Torí Ọlọ́run sọ wípé ń já àkúnfàásì kúbi nábà yìí fatabayanu. Ẹ bá mi share fídíò yìí. Gbogbo ẹ̀yin àáfàá ìlú Ìlọrin, mo fẹ́ bá yín dá sọ̀rọ̀ yìí. Torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ó ṣeéṣe kó bí àwọn apá kan nínú. Ó dẹ̀ ṣeéṣe káwọn apá kan tí wọ́n understand mi. Ìyá yìí ṣe fídíò, ó nígbà tóun lọ sí ilé ọdún ni wọ́n dáná sun ilé òun. Ṣé rí ìyá yẹn wàláhì tàláhì sọ́bí láìláìlá ìlà wa, ìyá yẹn ó ń parọ́ ni. Torí èmi kàn rí ọ̀rọ̀ ń rí wípé bóyá ó nídìí help, ó wá fẹ́ fi ìyẹn wọlé sẹ́nibọ̀dì lára ní Ìlọrin lónìí. Kì í ṣe ọ̀dọ̀ ẹ̀ nìkan ló ń jóná, bílé sí ń jóná ní ṣọ́ọ̀bù ń jóná, Ọlọ́run kádà àpọ̀dọ̀ tiẹ̀ ló kàn ní. Ilé rẹ̀ tó ń sọ yẹn báyìí nísìn ẹgbẹ́ mosque nílé rẹ̀ wà o, àjìnà síra wa o. Nǹkan bíi after 7 sí to 8 ní ìyá yẹn bẹ̀rẹ̀ sí ní jóná. Àwa tá a wà mosque gbogbo àwọn tá a bẹ̀rẹ̀ Muslim ni wa. Àwa la bẹ̀rẹ̀ sí ní wọ́n kàn fi omi pa iná yẹn kó tó di wípé àwọn panápaná tó dé. Náà tó yẹ kí Muslim bá wá jóná rẹ̀ ló bá jó ilé rẹ̀ ní sí àtúmọ̀ bá pa iná ilé rẹ̀ ni. Ó wá sọ kinní kan, ó ní ọmọ òun sọ wípé àwọn kan wá béèrè òǹgbà tó ń sí nílé ike wọn náwọn ó sàsọ́ra dáadáa kan náà á ń bí ọmọ rẹ̀ báyìí ní síkètò àwọn táwọn báyà rẹ̀ ń lé mẹ́ńṣẹ̀ wọn ká lọ lè gbé wọn tó náà báyà rẹ̀ ń lé mẹ́ńṣẹ̀ wọn ká lọ gbé wọn. Ọmọ náà ò rí kankan sọ. Ó wá ń dákọ pé wọ́n ní kó mọ̀ ṣe ìṣẹ̀ṣe àpẹẹrẹ ìṣẹ̀ṣe oníṣe kò ṣiṣẹ́ kankan lẹ́yìn pé àwọn olóyún fẹ́ bímọ ká wá gbàgbó lọ́wọ́ rẹ̀ ká wá bímọ sọ́dọ̀ rẹ̀. Kì í ṣe pé ń ṣoògùn kan fáwọn èèyàn pé oògùn kinní kan rí rárá lẹ́yìn kankan fẹ́ bímọ kankan wá sọ́dọ̀ rẹ̀ lásán ìkẹta sí i. So ìṣẹ̀ṣe tó ń lọ lé ń lọ ọmọ yẹn sẹ́ńpá àwọn ìṣẹ̀ṣe yẹn sẹ́ńpá àwọn gọ̀ bó ṣe ń lọ ọmọ nísìnyí bí àwọn lè dáwó fún un tó fi ní kó tún lè ṣe. So kò ṣe ìṣẹ̀ṣe tó wá kù. Mo fẹ́ try láti ṣe fídíò ilé ìyá yẹn, mo fẹ́ try láti ṣe ìbò àwọn community pọ̀ ní ọ̀dọ̀ ìyá yẹn tó nàgbà tí àyẹ̀bọ̀ àti wá pàdé mo sáré sí fídíò rẹ̀ tí mo sẹ́ndì ẹ̀kẹ́ mọ́ fi mọ̀. So ìyá yẹn gangan ilé rẹ̀ àti mọ́sálásí ó kọjú síra wọn ní o, mọ́sálásí wa àti ilé rẹ̀ á kọjú síra wọn ní o, tá jìnnà rárá tá tó pé àárín mọ́tò lásán ló kàn wá láàrin wa. Ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ mo wà lára àwọn tí wọ́n fi omi pa iná ilé rẹ̀ torí mosque lèmi náà wà gẹ́gẹ́ mo sọ fún yín lẹ́ẹ̀kan ilé rẹ̀ àti mosque kọjú síra wọn ni. Bọ̀ wọ́n gbà káwọn èèyàn ṣe fídíò kódà ní fídíò tí wọ́n wá sẹ́ndì sí yín yìí mi mọ̀ páwọn èèyàn rí sí ọyàn tó wá sí fídíò yẹn o mo ti gbà láàárọ̀ yìí tí mo ń sẹ́ndì rẹ̀ sí yín. Alákọ̀ọ́kọ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá ti mọ̀ pé nínú ìtàn Muhammad ó bá àwọn olóòṣà gbélé, àwọn olóòṣà inú ẹbí olóòṣà ló ti jáde. Àmọ́ òun ti bẹ́ẹ̀ náà Ọlọ́run sọ wípé kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ìdílé rẹ̀ kí wọ́n gba Islam. Nígbà tí Ànábì Muhammad kò ní Mẹ́kà wọ́n pe arákùnrin kan ní Abu Sufyan ó dín 20 years ló fi bá Muhammadu ṣe ọ̀tá àmọ́ pẹ̀lú ìwà àtọ̀rọ̀ dáadáa ó padà wá gba Islam. Nígbà tí Ànábì Muhammad tó wọ̀lú Mẹ́kà padà ẹ̀rù bà Abu Sufyan wípé Ànábì Muhammad ti dé kẹ́ Ànábì Muhammad fi yá ọmọ lẹ́yìn wípé gbogbo èèyàn tẹ́ bá ti rí tó bá ti lè sá wọlé Abu Sufyan ẹ fi lẹ̀lẹ̀ Allahu Akbar. Látara ìwà tí Muhammadu wù sí Abu Sufyan lẹ́ni tó bá ní Muhammad ṣọ̀tá tó lóun máa pa ní Muhammad òun ti bẹ́ẹ̀ náà ó padà wá gba Islam. Ẹ̀yin àfọwà ní ìlú Ìlọrin ìjẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ yìí náà rí lóòótọ́ a fẹ́ rí fídíò yìí o torí ìyá yìí ti jáde ó ní wọ́n sun ní òun torí mi ò gbàgbọ́ tabari nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri lórílẹ̀‐èdè wa àyìmọ̀ ilé tó jẹ́ ní Lagos State ọjà kan náà jó ní ìlú Ìbàdàn tí wọ́n pè ní Sango àyìmọ̀ ẹ̀wọ̀n kan tó jó torí àsìkò afẹ́rẹ́ la wà. Ìyá yìí ṣe irọ́ ló pamọ́ yín àbí òótọ́? Ẹ̀yin àáfàá tẹ́ ń bẹ nísàlẹ̀ kókò à ń retí fídíò yìí ẹ bá wa ṣe fídíò ìyá yìí ti jáde ẹgbọ́n tó sọ o torí ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ látara
ìròyìn ìwà níbẹ̀ Muhammad sí Abu Sufyan tó jẹ́ ọ̀kan lára àwọn olóòṣà ìgbẹ̀yìngbẹ̀yìn ìwà tí ẹni mọ́mọ́ wù sí ó padà di mùsùlùmí o àìmọye àwọn olóòṣà tí wọ́n ti di mùsùlùmí àwọn tí wọ́n dẹ́kun náà á máa ṣàdá àpòkọ́lọ̀ bá wa fọ̀nàmọ́ wọn inna dina indala al-Islam torí ẹ̀sìn kan ṣoṣo tó wá látọ̀dọ̀ Ọlọ́run òun náà ní Islam ẹ jẹ́ ká jọ gbọ́n tí olóòṣà yìí sọ ó ní àwọn àáfàá dáná sun lóhùn nísàlẹ̀ oko ẹ jẹ́ ká jọ wo bídíò mo lè fẹ́ bá mi ṣí ẹ̀rẹ̀ torí àwọn oníṣàbòsí làkún dínì kún wálé ẹ̀dín wọn hàn níyan mọ̀ ìyá wa jẹ́ káwa máa wò nígbà ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam tẹ́nìkan jalè àwọn kan wá ń kànú pé ha tí wọ́n wàá gé lọ́wọ́ ni ànábì Muhammad láti lè dẹ́kun wà bàjẹ́ yányá ànábì ní tí ọmọ òun Fátímà tóun bí tó kù lọ́wọ́ òun tó bá jalè tó wọ́ tí pé kí wọ́n gé lọ́wọ́ ànábì ni wọ́n gé lọ́wọ́ torí ìdájọ́ òdodo la fẹ́ irú ìyá yìí nísìn nítorí pé ó jó níṣẹ̀ṣe kí wọ́n wá ṣe tó da kán wá ṣe kan tí ò da fún ká wá dákẹ́ kódà tó bá jọmọ ya mùsùlùmí ẹ̀mọ̀ kí mo máa ń jáde ó tiẹ̀ jẹ́ ká tẹ̀tí dé sàlẹ̀ kòkó yẹn gan àmọ́ gbà tí ò síkun lọ́wọ́ ẹ̀yin èèyàn mi ẹ sọ́pọ́tì wa ẹ kún wa lọ́wọ́ torí tí mò ń ṣe kò ṣe é dá ṣe abẹ́lẹ́ wọn bá sọ́nà wa tààlà pé Ọlọ́run kò ṣàmọ̀nà ní kàkà wa ẹ jẹ́ ká gbọ́n tí ìyá wa ló ṣàìsọ ẹ dẹ̀ bá mi ṣe fídíò kó dọ́dọ̀ àwọn àáfàá yẹn ẹ jọ torí Ọlọ́run ẹ bá wa ṣe fídíò lénìí torí ọ̀rọ̀ yá yìí ti ń trẹ́ndì o àwọn kan wọ́n ti fi ń ta kò sámọ̀ pé wọ́n sun lé iye olóṣà ní ìlú Ìlọrin àmì mọ̀ wípé nígbà tó lùdó bá fojú hàn ẹ mọ̀ wípé irọ́ ni ó máa jẹ́ òdodo máa jẹ́ ẹ jẹ́ ká gbọ́n tí a náà sọ̀nà ìsinmìlà. ẹ gbà wá o ẹ gbà wá o ṣé ẹ̀ṣẹ̀ ni kéèyàn tó máa ràn yàn lọ́wọ́ ni ẹ gbà wá o ìrànlọ́wọ́ ní ìjọba Nàìjíríà ẹ gbà mí o nísàlẹ̀ kókò àwọn community ló pè mí á ní àwọn aláǹfààní àwọn òfẹ́fẹ́ ṣe nísàlẹ̀ kókò ebi ìbá sì fi ìṣẹ̀ṣe kalẹ̀ àwọn wà sùn lèmi níná mo sì lọlé ọdún wọ́n sọ tán ni mo lọlé ọdún lọ ṣẹ̀ṣẹ̀ nílùú mi ní í ṣe ń lẹ̀ yìí o ìlú mi ni mo ti ń sọdún mi mo má lọlé mà ní màá eléyìí darí mà ní ẹ pè mí lánàá pé létí ń jóná àwọn ti lọ náà sílé mi o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí ọmọ Nàìjíríà ẹ gbà mí o àwọn community ni ó lọ bá àwọn community ló pè mí pé wọ́n fẹ́ sunlé mi o ẹ ṣàánú mi ẹ gbà mí ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi o ẹ ràn mí lọ́wọ́ ẹ gbà mí ẹ má jẹ jìyà igbé o ẹ má jẹ jìyà igbé ẹ gbà mí o ẹ má jẹ jìyà igbé o gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ dìde o ẹ dìde nísàlẹ̀ kókò ni o ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi ẹ wo bí ẹ ti ṣe mi o ẹ gbọ́dọ̀ lálẹ́ ọdún ni mo máa ní ọdún àyẹ̀tẹ̀jẹ̀ mi ti tó lé fún mi lẹ́rí o ẹ ṣàánú mi kò sí náà o yóò ní náà ń lé o yóò ní náà ń lé wọn tọ́jú sílẹ̀ mi ni o ẹ ṣàánú ọmọ Nàìjíríà ṣàánú mi gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin ìbílẹ̀ dìde o ẹ má jẹ́ kí ìyà jẹ mí gbé o ìyà ẹ bá ti jẹ mí gbé ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ojú tì yín o.